Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni a bá yín gbogbo lè ń kọ́ gist tèmi bí a ṣe gbọ́ ò. Wọ́n ní kábíyèsí bàbá wo Erin Nla wọn náà ti gbé ìgbésẹ̀ o. Wọ́n ní gbogbo responsibility àwọn olórí tí wọ́n fi lọ́n ṣe ojúṣe ní gbogbo ibi tí wọ́n bá ń lọ fún àwọn gbogbo responsibility palace. Wọ́n ní wọ́n ti gbà lọ́wọ́ wọn o. Wọ́n náà ti withdraw ẹ̀ lọ́wọ́ wọn nítorí pé wọ́n ní àwọn ìwà tí wọ́n ń wù kò bá ìlànà palace mu. Allegedly gist tá a gbọ́ ni. Wọ́n ní láti ìgbà tí Queen Naomi bá ti dénú palace, wọ́n ní Dr. Elizabeth àti Queen Naomi nìkan ni wọ́n máa represent kábíyèsí ní ibi gbogbo. Any activities wọ́n ní àwọn ibòmíì tí wọ́n lè lọ. Wọ́n ní wọ́n máa yan èèyàn tó máa ṣe aṣojú kábíyèsí ni. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ wípé a sọ fún yín wípé àwọn olórí yìí wọ́n lọ yí ìwé èyí tí wọ́n fi pe Queen Naomi sí Uganda. Wọ́n fi orúkọ olórí Tèmítọ́pẹ́ sí. Ẹlẹ́ẹ̀kejì ó ní pé ìgbà tí wọ́n ṣe Children Day, Dr. Elizabeth ló yẹ kó ṣe event yẹn. Wọ́n ní ṣe ni olórí Tèmítọ́pẹ́ gba ojú náà gba ẹ̀yìn náà kí event mọ́lẹ̀ náà gbà mọ́ wọn lọ́wọ́. Ìtorí ìdí èyí wọ́n ní wọ́n ti cancel gbogbo responsibility àwọn olórí yìí. Ìpè wọn ni wọn ò ní láti represent kábíyèsí ní any function mọ́. Àfẹ́yí tí kábíyèsí bá sọ fún wọn gangan fúnra wọn ìpè kan lọ. Ìpè wọn máa fi ìwé pé wọ́n nínú palace. Wọ́n ní gbogbo irú nǹkan báyẹn wọ́n ti cancel. Wọ́n ní wọ́n ní fi wọ́n sórí schedule mọ́. Wọ́n ní tí kábíyèsí bá dìídì sọ fún ẹ pé àwọn fẹ́ kó lọ sí ìlú báyìí, àwọn fẹ́ kó lọ sí ìlú báyìí nìkan ó ní wọ́n máa lè ṣe. Ẹ̀yin náà mọ̀ pé gbogbo àwọn ìwà tí ó ṣẹlẹ̀ nínú palace yìí wọ́n ní ó kò bójú mu. Tí ẹ bá rántí gist kan tá a ṣe lórí ọ̀rọ̀ ìyá wa kan tó ń jẹ́ Erica Bonnet. Wọ́n ní màmá yìí gan sọ fún kábíyèsí wípé kí ló dé tí kábíyèsí tí wọ́n máa wo àwọn event èyí tó jẹ́ pé international event. Wípé gbogbo àwọn event tí wọ́n invite Queen Naomi sí ní àwọn olórí ti yí tán ti kọ orúkọ wọn sí. Ẹ rántí event kan tá a sọ fún yín pé àǹtí wa ó gba Accra lọ. Wọ́n ní pé Queen Naomi gangan ni wọ́n invite sí event yìí. Wọ́n nígbà tí àǹtí wa débẹ̀, wọ́n ní ṣe ni wọ́n cancel event yẹn. Wọ́n ní ìgbàkígbà tí Queen Naomi bá ráyè láti wá, inú àwọn á dùn láti rí wọn. Wọ́n ní wọ́n dẹ̀ change letter yẹn. Wọ́n ní láti print another letter láti send ẹ̀ sí Queen Naomi di ìgbà tí wọ́n máa ráyè láti wá. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. So ẹ̀yin èèyàn lé wọ́n ní nítorí ìdí èyí wọ́n ní wọ́n ti withdraw gbogbo àwọn right wọn láti jẹ́ event èyí tí wọ́n máa ṣe. Wọ́n ní wọ́n ti withdraw gbogbo àwọn rights wọn. Wọ́n ní wọn ò fẹ́ kí wọ́n lọ represent kábíyèsí ní event kankan mọ́. Àfi èyí tí kábíyèsí gangan fúnra wọn tó bá ní kí wọ́n lọ. Èyí tí a gbọ́ allegedly nìyẹn.
wọ́n ní so láti ìgbà tí Queen Naomi bá ti wọ inú palace yẹn wọ́n ní Queen Naomi àti Dr. Lizzie àwọn nìkan ni wọ́n máa represent kábíyèsí ní gbogbo event èyí tí wọ́n bá invite kábíyèsí sí. Wọ́n ní torí pé kábíyèsí ní gbogbo àwọn ìwà tí wọ́n wù tó ń change date Queen Naomi tí wọ́n ń change date Dr. Lizzie nínú palace yẹn wọ́n ló ti sú àwọn gist tá a gbọ́ ní ẹ̀yin aráalé. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé wọ́n ní tí àwọn olórí tó bá ti kó lọ sí ilé tí kábíyèsí rà fún wọn èyí tó yẹ pé ẹrù wọn ti wà ń bẹ̀ wọ́n ní ibẹ̀ ni wọ́n máa wà. Wọ́n ní Dr. Lizzie gan máa wà ń bẹ̀. Wọ́n ní Queen Naomi nìkan ló máa wà nínú palace náà máa gbé inú palace. Ibẹ̀ ni wọ́n máa wà wọ́n máa gbé gbogbo activity tó bá dẹ̀ fẹ́ ṣe tí kábíyèsí bá fẹ́ kàn ṣe ibẹ̀ ni wọ́n á ti máa lọ ṣe. Èyí tí ìgbà tí kábíyèsí bá fẹ́ kàn wá sínú palace nìkan ni wọ́n máa wá sínú palace. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn a ní ká mọ̀ wá fún yín. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún bẹ́ẹ̀ ṣe ń subscribe tẹ̀ ń like tẹ̀ ń share gist wa. Ọlọ́run Elédùmarè aláàánú á bá mi wà pẹ̀lú yín. Ilé àti ọ̀nà yín kò ní dojúrú o. Òkè òkè ni ọwọ́ yín á máa lọ. À ń ṣe advertisement fún collection center store. Ẹ bá wọn ra bàtà láti size 7 títí dé size 14. Ẹ̀yin tẹ́ lẹ́sẹ̀ ńlá ẹ kàn sí collectioncenterstore@gmail.com. Wọ́n ń ta sandal, wọ́n ń ta palm, wọ́n ń ta slippers. Kò sí irú bàtà tí ẹ fẹ́ tí wọ́n ní. Wọ́n ń ta bag, designer bags lóríṣiríṣi. Wọ́n ń ta 18 karat gold, 14 karat gold. Ẹ kàn sí collectioncenterstore@gmail.com. Collection center ń kí yín o, ó ní ẹ ra bàtà kẹ́ ẹ múra, ó ní ẹ ra bàtà kẹ́ ẹ múra, ó ní ẹ ra bàtà kẹ́ ẹ múra. Ẹ bá collection center store ra bàtà. Ẹ̀yin èèyàn lé bẹ́ẹ̀ náà ni à ń advertise fún Royal Beauty Good and Store. Royal Beauty Good and Store ra fìlà ni wọ́n ń tà. Fìlà tẹ́ lè dé sí native, kaftan, ìró àti bùbá àti skirt and blouse gbogbo ẹ̀ ni wọ́n ń tà. Ẹ kàn sí wọn ní Royal Beauty Good and Store@gmail.com. Ọlọ́run Elédùmarè á ràn gbogbo yín lọ́wọ́. Please share this video, like and subscribe. God bless you all.